Mo kí wa onílé lóko lẹ́yìn odi, mo kí wa kú déédéé àkókò àti ìgbà yìí. Orúkọ mi ò yí padà. Yorùbá ní ó kọ ẹni níjàánu ẹni. Orúkọ mi ni káyinfá Àyánwọyè tí mo jẹ́ Ààrẹ Àsùnyẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni Àgbọnnìrègún àbí Àgbọnnìrègún àbí àbẹ́sibáàsì pé l'Àgbọnnìrègún. Àwọn míì wá tiẹ̀ wọ́n ní Orunmila bàbá Àgbọnnìrègún. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé mọ̀ pé ìlú Dundun ni ọ̀rọ̀ míì tó bá kọjú sí ẹnìkan, akọ ẹ̀yìn sẹ́nìkan. lórí ìkànnì AIF Media. Bí ọ̀rọ̀ ẹ̀kọ́ bó ṣe jẹ́ àbí ọ̀rọ̀ nǹkan ṣe jẹ́ nù. Ṣùgbọ́n ní inú ìwádìí tèmi àti nínú ìmọ̀ tèmi, Orunmila lótìtọ́ òun ló mú Ifá wá sóde ìsàlàyé. Ṣùgbọ́n bó ṣe jẹ́ babaláwo àkọ́kọ́, a rí pé nǹkan kan náà ló bí orúkọ tí à ń pè ní babaláwo. Àwọn míì ò ní ẹni tó jẹ́ baba nínú awo. Àwọn míì tá bá wọnú ẹsẹ̀ Ifá míì yóò níbi tí Orunmila, torí pé Orunmila bó ṣe mú Ifá wá sóde ìsàlàyé, ó ṣe iṣẹ́ gidi takuntakun. Gbogbo tó jẹ́ṣẹ́ ọwọ́, gbogbo ìtọ́jẹ́ okòwò míì náà l'Orunmila ṣe ń gbà náà o. Jẹ́ tí mo bá sọ fún yín pé Orunmila tá à ń wí gangan ọmọ àwo tà nínú Odù Ifá kan, Ifá fi sọ fún wa pé bàbá aláwo ló di babaláwo. Ó lẹ́sẹ̀ Ifá o, ó sì ní odù gan pàápàá. Ṣùgbọ́n níbi Àgbọnnìrègún tí à ń wí, tí a bá wọnú bàrà-Òtòkú, Ifá sọ ń bẹ̀. Nígbà tí gbogbo nǹkan dojúrú, títọ́rọ̀ bá kọ́bọ̀, ọ̀dádá òwéhe, wọn ò rí nǹkan jẹ, wọn ò rí nǹkan mu mọ́. Níbi Ifá ti ní bàrà-Òtòkú, awo wọn ní tòkú àgbọ̀n, dífá fún wọn ní tòkú àgbọ̀n jọ́ tí ire ilé wọn sí lọ. AIF Media. Ire ilé wọn ló sí lọ ní tòkú àgbọ̀n. Wọ́n lè níre ni wọ́n béèrè sí. Wọ́n ní ètùtù ni kí wọ́n ṣe ní tòkú àgbọ̀n. Wọ́n ní ire ó dé. Wọ́n ní ṣùgbọ́n òwò tí wọ́n máa ṣe tí ire wọn fi dé, òwò àgbọ̀n ni kí wọ́n lọ́ọ́ máa ṣe. Gbogbo tó wà lára àgbọ̀n, ibẹ̀ ni ẹ ti ń la àgbọ̀n. Àgbọ̀n tí wọ́n máa ń là jẹ́ àgbọ̀ndù, wọ́n ń là. Àgbọ̀n ìtọ́ jẹ́ irú ètò àgbẹ̀ náà, wọ́n bẹ̀rẹ̀ sí í la àgbọ̀n. Òwò àgbọ̀n ni wọ́n ń ṣe. Nígbà tí wọ́n ń ṣòwò àgbọ̀n, ire tó sí lọ ire dé látara àgbọ̀n ni ẹ ti rówó. Ńlọlá ti dé fún wọn, ni ẹ ti rí jẹ, ni ẹ ti rí mu. Wọ́n wá ṣe tán, wọ́n wà ń padà bú àgbọ̀n. Wọ́n wá sọ pé ìjẹ́ Àgbọnnìrègún àbí ònírègún? Wọ́n ní owó àgbọ̀n làwọn mọ̀ fi ṣe nǹkan báyìí. Pàápàá jùlọ gan-an, bára mi adìrí ìlọ́gbọ́n Orunmila ńgbà tó ṣòwò àgbọ̀n gan, owó àgbọ̀n ó fi fi aya. Bẹ́ẹ̀ lówó àgbọ̀n ó fi tọ́ ọmọ. Òun gan jẹ́ ká mọ̀ pé Àgbọnnìrègún nínú ìwádìí àti ẹ̀kọ́ tí èmi kọ́ o, àtàràbí tí Àgbọnnìrègún gbà tí Orunmila gan pàpà tí ń ṣe òwò àgbọ̀n, tó ti fi owó àgbọ̀n ó fi tọ́ aya, ó fi fi aya, ó fi bímọ, ó fi tọ́ ọmọ. Lọ wá rí i pé Àgbọnnìrègún ó rí ìrègùn níbi àgbọ̀n. Túmọ̀ sí Àgbọnnìrègún. Tí a bá wá ń fi Orunmila sọ pé Orunmila bàrà mi Àgbọnnìrègún, Orunmila bàrà mi Àgbọnnìrègún, a sì ní Orunmila bàrà mi Àgbọnnìrègún. Ẹ mọ̀ pé tí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ yìí, a ti ríbi tí lórí ìkànnì AIF Media. Àgbọnnìrègún
àbí Àgbọnnìrègún ti jáde. Títí ìgbà mẹ́ta á tún máa pàdé, ojú wa ò ní fọ́, etí wa ò ní di o, gbogbo iṣẹ́ tá a bá fọwọ́ ṣe kò ní yí dànù lágbára Olódùmarè. Ire o, ire kẹ̀yìn.